ẹ bá ọba Olúwo sọ̀rọ̀ dáadáa. Ọba Olúwo ló kọ́ sí gbogbo ẹ̀. Olókọ mi. Torí pé àwọn ará bí yìí, ní tí wọ́n ń sìn yẹn, ó ká wọn lára gan. Wọ́n bàbàrà ẹ̀. Wọ́n sì bàbàrà ẹ̀. Èèyàn làwọn náà. Èèyàn sì làwọn náà. Tọ́lọ́wọ̀ bá dẹ̀ tí ìfọ̀nà mọ̀ wọ́n, agbára wa ò ká. Ó gbọ́. Ọlọ́wọ̀ bá ti wá fọ̀nà mọ̀ wá nílé. Agbára wa ò ká. Agbára wa ò ká. Ilé ọkọ̀. So, ní tí wọ́n ń sìn yẹn, ó jọ wọ́n lójú gan-an. Àwọn ọlọ́sùn wọ́n ń bọ́ lọ́dọọdún. Ọdọọdún ni wọ́n ń bọ́ ẹ máa ń lọ bẹ̀ tìkẹ́tìkẹ́. Ọlọ́run náà dẹ̀ ń ṣe Ọlọ́run ọba ẹ mọ̀ pé Èṣù nígbà tó fárígá mọ́lọ́run lọ́wọ́ ó sọ fọ́lọ́run pé àwọn tí ò bá gbàgbọ́ òun dókó ti Ọlọ́run. Ó dókó ti Ọlọ́run ni o. Wọ́n máa ń fowó òun fún wọn. Ó fún wọn. Wọ́n máa ń fọmọ òun fún wọn. Ó ló fún wọn. Gbogbo tó bá fẹ́ fún wọn. Tó bá níbi Èṣù náà ṣe. Tó bá níbi tó ń ṣe. Àwọn kan ni wọ́n ń bọ Èṣù. Bẹ́ẹ̀ni. Nínú ìdílé tiwa àwa lójúbọ Èṣù níjọ́hun. Èṣù láàlú ògiri òkò. Ní oríta. Kò sọ́mọ Yorùbá tí ò ní Èṣù, tí ò ní Ṣàngó, tí ò ní Ọya. Tí ò lógun. Àwọn ẹlòmíì Ògún. Ẹlòmíì eégún ni wọ́n bọ́ lé wọn. Ẹlòmíì eégún náà ń bọ́. Eégún jẹ́mí. So tí a bá wá sọ pé kinní yìí a fẹ́ gbà lọ wọn pẹ̀lú ìjà á dogun lẹ́ o. Ogun ló fà o. Bàbá Wàsíìrì ìwé dákun ẹ mọ̀ tí ọba ń tìkùtì máa ṣe sọ apá rí òkà ẹ bá tí ọba ń tìkùtì nǹkan ló yọrí sí. Ibìkan ló yọrí sí. Nǹkan ló yọrí sí. Iṣẹ́ tẹ̀yìn àfáà ó ṣe ó ní pé ẹ wá bí ẹ ṣe tù wọ́n ẹ lẹ́fẹ́ ságídẹ́ fẹ́ sí jihadi Ọlọ́run lè má ràn yín lọ́wọ́ o. Ọlọ́run lè padà lẹ́yìn yín. Táwọn tó wá jẹ́ Gálíbù. Tó wá jẹ́ Gálíbù. Ọlọ́run ọba ó ní èmi ni mo wà lábẹ́ gbogbo nǹkan. Ẹ fi mí lẹ̀. Ọlọ́run ní látàṣù wà látàṣù gbò lẹ́sílẹ̀ yẹjú náà mi lónìí láì fẹ̀yẹ́ ṣubú láà. ولا تسبوا الذين يدعون من دون الله. Ẹ má bú tí wọ́n ń sìn. Ẹ má bú. Ẹ má bú. Ẹ má sọ fún wọn, ẹ má máa sọ fún wọn pé kò sí nǹkan kan bí Ṣàngó tẹ́ ń sìn. Ẹ má sọ bẹ́ẹ̀. Kò sí nǹkan kan bí Ògún. Ẹ má sọ bẹ́ẹ̀. Àgbà ọdẹ kan lọ́dọ̀ wa ń jọ òun Dáúdà là ń pè. Tó bá di àsìkò ọdún á ní Aláàjì èmi ò lè máa bọ́gun o. Àmọ́ fi ilẹ̀ ni. Bẹ́ẹ̀ la bọ́gun. Àbí Ájì Ádámọ̀. Bẹ́ẹ̀ni. Aláàjì nínú ẹgbà. Bàbá ní kí ló fẹ́ lọ sàn ńlá bọ́gun. Àmì lábọ́gun. Òkú lọ mẹ́fà ń kọlẹ̀ má bọ́gun. Ògún yẹn jọ lójú gan. Ó jọ lójú gan. Ní máa lábọ́gun o. Ó sì ń nàlé lójú ni. Á dẹ̀ fún lówó, á dẹ̀ lọ. Á lọ. Ó mọ̀ padà gba Ìsìlámù. Ó padà gba Ìsìlámù. Pẹ̀lú sùúrù. Nígbà táwa ń sọ mi ìlú. Ní wọ́n á yára gbà. Àáfàá kún fún olówó kó ńlá bọ̀ Ògún. Á ní mo ti dé o. Á ní gbogbo ilé tí mò ń ṣọ́ yìí. Ògùn rẹ mo fi ṣọ́ wọn. Ògùn sọ wọn. Ògùn ti sọ mi lọ, Ògùn ti sọ mi bọ̀. Nígbà yára sọ pé kò sí Ọlọ́run ní gbogbo nǹkan. Ọlọ́run tó dá mi ló dá ẹ, òun náà ló dá Ògún. Òun náà ló dókòó. Mọ̀mọ́ bú Ògún rẹ̀, tá a bá bú Ògún rẹ̀, kò ní bá a ṣiṣẹ́. Yóò yarí ni. Ẹyẹ bú tí wọ́n ń sìn lẹ́yìn Ọlọ́run. Ẹ rí i pé màá sọ fún yín, àyà Kùránì lèmi máa ń lò. Ẹni tí ò bá wá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu, tójú ẹ̀ bá kàn. Tójú ẹ̀ bá kàn náà ní ìṣẹ̀lẹ̀ yìí. Lẹ́dálẹ̀. Òun náà lẹ́yìn ní ọ̀pọ̀ ẹ̀fọ́ wo tó sáré dẹ̀ ẹ̀fọ́ oríṣiríṣi bí ẹ ti ń bọ́ bá kan bá náà. Ẹ bá wo TikTok. Wọ́n ní Káàbà Ajẹ́rẹ̀lẹ̀ Ṣùwádù, wọ́n ló dàbí abẹ́ obìnrin. So, oríṣiríṣi nǹkan náà máa fi náà wé. Oríṣiríṣi. Ṣé bá wà la fà á? Wà la fà á. Tá a bá jòkó wa jẹ́jẹ́ kí ni ó bá débẹ̀? Ànábì ṣe kíní kan. Ṣé wọ́n múnádé kọ́? ولا تسبوا الذين يدعون من
Ọ ń gbọ́ bọ̀. Ọlọ́ni ẹ má ṣe bú nǹkan tí wọ́n ń sìn. Ẹ má ṣe bú nǹkan tí wọ́n ń sìn. Àwọn nǹkan tí wọ́n ń pè ní bàbàrà lẹ́yìn Ọlọ́run ẹ má ṣe bú. Ẹ má ṣe bú nǹkan tó ń pè ní bàbàrà lẹ́yìn Ọlọ́run. Al-Qur'ani là ń kà yí o. Al-Qur'ani eléyìí o. Fàyẹ́sùbù láà kí náà má bú Ọlọ́run. Káná máa bú Ọlọ́run tẹ́ bá ti ń bú ògbó, tẹ́ ń bú Ṣàngó, tẹ́ ń bú Ọya, tẹ́ ń bú Ọ̀ṣun, tẹ́ ń bú olóògbé ọ̀gẹ̀dẹ̀ rẹpẹtẹ. Àwọn ló fi Ọlọ́run ọba tí wọ́n gbé kàmí. Lẹ́yìn tí wọ́n ti ń bú wọ́n ti gbàgbé pé Ọlọ́run ló dá wọn náà. Wọ́n ti gbàgbé pé Allah táwọn ń bú náà Ọlọ́run tiwọn náà ni. Ọlọ́run tiwọn ni o. Wọ́n ti gbàgbé pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn fi ọba afẹ̀ wọ́n fi ń wé Ànábì Muhammad. Àti jẹ́ kí wọ́n ṣìṣe, àti jẹ́ kán sì sọ, àti provoke wọn. A provoke wọn, àti kí wọ́n lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́gbà. Ìyẹn kọ́ kí wọ́n lọ́gbà. Bí ìgbà tá a fìyàn, tá a súnyàn kagiri. A ti súnmọ́ kagiri. Ọ̀gbọ́. Ànàkùnmọ́lá. Bí ìgbà tí a ti súnmọ́ kagiri. provocation. Àwọn náà wá bọ́. Provocation. Tí a provoke èèyàn. A provoke wọn. A ti mú mọ́ra láti gbà tí wọ́n láti àwa ní gbà fún yín mọ́. Ànígbà fún wọn. So níjó ò lẹ rí ọba kìrìsẹ́nì kó máa ṣe báwọn. Ọba kìrìsẹ́nì kan yìí ṣe bẹ́ẹ̀. Kò dẹ̀ sí ti ń fa wàhálà táwọn alákìídà ìbá ti dúró tábà ti wà pẹ̀lú ọba kan wọ́n máa ti ọba òun. Wọ́n ti ọba òun. Ọlọ́run ní jẹ́ ti Olúwo ṣubú. Ọlọ́bàjẹ́ ti ṣubú. Èmi ò kúkú sọ lórí pé èmi àti àyípàdé àìjọ gbowó Sáúdí. Mo bá tèmi lọ ní àṣìlẹ̀ pàdé mi jẹkújẹ ládàá àbáyé sòdodo ọ̀rọ̀. Ẹ̀yin aráàlú Télúdè ẹ má ti ọba ń tìkùtì o. Ẹ má ti kábíyèsí tìlú Ìwó, ẹ má ti ọba ní tìkùtì. Ẹ ṣàlàyé ìsìláàmù fún wọn. Ẹ jẹ́ kán mọ déédéé ẹ̀yin ní tẹ́ ń sọ fún wọn. Ìgbà mẹ́ta bá dẹni kábíyèsí báyìí ni o báyìí ni o wọ́n sọ̀rọ̀ ṣe níwọ̀nba. Kí ẹ máa bú òǹsà wọn gbangba. Wọ́n bú Ọlọ́run. Ó bú Ọlọ́run. Ó lè má kàtẹ́ iná lọ ń bọ èṣù ni. Ó bú Ànábì. Ó bú Ànábì. ولا تسبوا الذين يدعون من دون الله ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. Ọlọ́ni ẹ má bú dáńsì lẹ́yìn Ọlọ́run. Wọ́n tí wọ́n ń sìn dé ẹ má bú. Fayasubbu Allah. Ká má bú Ọlọ́run. Báyọ̀ lè bàbá wa máa bú Ọlọ́run. Ádìwà yóò dá ọ̀tá sílẹ̀ o. Yóò dá lẹ̀. Yóò dájẹ́ sílẹ̀ o. Yóò dájẹ́ sílẹ̀, ara yóò ní fẹ́ gbà á. Ìbéèrè límì mọ̀ pé ilẹ̀ fà o. Èyí sì lè fà á. Ẹ̀sìn mọ̀ pé ilẹ̀ fà á. Ní wọ́n ń dùn yín ní ìsìn. Wọ́n bú Ànábì, wọ́n bú Ànábì kàyí. Wọ́n bú Ọlọ́run, wọ́n bú Mọ́kàtẹ́ ń lọ, wọ́n ń ṣe gẹ́gẹ́, wọ́n bú. Wọ́n fún mi sẹ́mi wá fún omi ọ̀ṣun. Jẹ́rìí gan. Rúkìrù yẹ̀mí lè, àwọn àmì ń wé ìjọdúnmọ́, wọ́n dáná ló kù tàbí ẹwà bọ́. Ọmọ ní kàsá yìí aná lè kó lè mú màtí àmàlà wọn. Ọlọ́ni báyìí la ṣe gbogbo tí gbogbo òjò ń ṣe lọ́ṣọ̀ọ́ iṣẹ́ wọn à ṣe lọ́ṣọ̀ọ́ lójú wọn. À ṣe lọ́ṣọ̀ọ́ lójú wọn. A jẹ́ kí kálukú máa rò pé tóun ṣe dáa ẹ máa kílìkì love and like ẹ dákun ẹ̀dẹ̀ máa share rẹ̀. Gbogbo tí kálukú ń ṣe àwa la ní kó máa jọ nǹkan lójú wọn. Ó jọ nǹkan lójú wọn. Ó jọ nǹkan lójú wọn. Ọlọ́run láwa náà ni. Àwọn ọlọ́wọ́ wa ni.
ثم إلى ربهم يرجعون فينبئهم بما كانوا يعملون. ṣùgbọ́n ọ̀dọ̀ Ọlọ́run ni lẹ́ ń lọ o gbogbo yóò jọ padà sọ́dọ̀ Ọlọ́run so a wà fún ẹni rò pẹ̀lú tẹ́ ń ṣe so ẹnìkan máa wá fọ́ gbáyà pé ẹnìkan lọ́mọ náà ẹnìkan lọ́mọ àlìjánà tóòtọ́ wọ́n fi hàn wá pé ìsìlámù lọ́nà ká tó ń bẹ̀ a nídìí ká máa ba tó ń ṣe jẹ́ ká máa bú wọn ká máa ṣe gbólá dáadáa bẹ́ẹ̀ yẹn kò dáa. kò dáa ntí òbí náà létí ń bì yìí. ntí òbí ló ń bì. etí tí òbí oníbí lẹ́yìn náà rí yìí. àwọn náà máa pè yín ọlọ́ni rẹ̀ ànábì Muhammad. kúlí yá àjọ àlìkáfìrúnà láà àbùdù máa tá àbùdúnà. ìwọ́n ní sàbùkà kí nìyẹn ní ọwọ́ parí ló wà. sọ pé ẹ̀yin kàfìrí. Làbùdù máa ta'buduna. ṣé mọ̀ pé èsì ọ̀rọ̀ nu ń tẹ́ ń sìn yẹn tẹ́ ẹ wò pẹ́ sìn ni èmi ò ní báyìí sìn o. mi ò ní báyìí sìn. Wàlá tu'abiduna ma a'budu. bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin náà ò ní sin ẹ̀sìn tẹ́mi ń sìn ẹ máa wo Ọlọ́run ò sọ pé kó tó di pé a bẹ̀rẹ̀ sí bá kèfèrí jà àjẹ́ kan wá di stop wa àbí kan tọ́ wa àwa kọ́ la gbọ́dọ̀ máa tọ́ wọn. àwa kọ́ la gbọ́dọ̀ máa tọ́ wọn ogun jàdá àbájá yóò máa jẹ́ defensive. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ máa ṣe wáàsí fún wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ a gbọ́dọ̀ máa mú wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í ṣe pẹ̀lú ìjà ogun yíhun Ṣàngó yíhun kíní kan ó pokùnso ni Ṣàngó ó pokùnso ni. àtẹ̀tẹ̀jọ bọ iná lẹ́nu ọgbìn dídá Ọlọ́run ò dẹ̀ tí ìfọ̀nàmọ̀ wọn. Ọlọ́run tí ìfọ̀nàmọ̀ wọn àwọn tí bọ̀rọ̀ máa pín iná fún wọn. ọ̀gbọ̀rọ̀ máa pín iná fún wọn. ọ̀gbọ̀rọ̀ pín iná fún wọn. wàhálà tó àbìdú náà máa búdù ẹ̀yin ò ní sin tèmi náà ń sìn wàhálà náà àbìdú. Wàlá nàbìdú àdáyébú. nígbà ń sìn èmi ò ní báyìí sìn. ní báyìí sìn. wàhálà hàn tó àbìdú náà máa búdù. Àbùdù lẹ́kọ̀ọ́ kábùlà múlì bí jihadi. ó tó nípa pàkàlẹ́ láwọn aláṣẹ pẹ́tọ̀ ọ̀yá jẹ́ àlòkù. ní tẹ́ ń sìn ẹ má sìn. ẹ má sìn. tẹ́mi ń sìn ẹ má sìn. ẹ tẹ́mi ń sìn ẹ ní báyìí sìn. èmi náà ní báyìí sìn. èmi náà sì ní báyìí sìn tẹ́ ń sìn. orílẹ̀-èdè wa tá a wà lónìí ẹ̀sìn tó wà ń bẹ̀ ó ju mẹ́ta lọ wọ́n kàn ń pè mẹ́ta ni. wọ́n kàn ń pè mẹ́ta ni. àmọ́ ká pé mẹ́ta wọ́n ti ń fún ẹ náà lọ́lùdé fá. bẹ́ẹ̀ni. wọ́n ti ń fún ẹ náà lọ́lùdé àwọn stéètì kọ̀ọ̀kan ti ń fún ẹ lọ́lùdé ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́ o. á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. bó bá wù yẹn lè ní àáfàá bóyá àáfàá agbára omi náà ti ń ṣẹ́po mo ti sọ ẹ kú pé a ní àfọ yẹpẹ mo fara mọ́. àbí. lórí ara yín kò dúdú. ara yín kò tọrọ ẹgbẹ́ kò tọrọ. ẹ̀yin comparative ẹ má bú Jésù o. má bú Jésù. bẹ́ẹ̀ bá ti bú Jésù àwọn kírísítẹ́nì náà ó bú ànábì. ó bú kárílá Muhammad. ẹ má sọ pé Jésù olóko lọ yàgbàdo. ìdá akébú ni. ẹ máa ṣe wáàsí yín pẹ̀lú ikima. pẹ̀lú ọpẹ́ òye. wàlímọ́ ìsọ́tì àṣàlẹ̀. àti wáàsí tó dá tí ó máa mú ọkọ wọn tutù. wàjáde lóbi láti yíya àṣàlù. ètí ẹ̀ tẹ́ bàbá wọn jiyàn náà ètí ẹ̀ tó dáa ni. nínú àwọn pàkà wa alábòbí máa ń dọ́là àṣà bí ilé yìí. ọlọ́nìkan ló mẹ́rin tó sọnù kúrò lójú ọ̀nà ẹ̀. ọwọ́ alámúbílẹ̀ mọ̀ tẹ̀lé. ọlọ́dẹ mẹ́rin tó mọ̀nà. ẹ jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ káwọ́ra. Ọlọ́run ló mọ ọmọ àlìjánná o. ọlọ́nìkan ni. Ọlọ́run ló mọ ọmọ àlìjánná. ọlọ́nìkan ló mọ ọmọ àlìjánná. kálukú ń gbìyànjú ni kálukú ń ṣiṣẹ́ ni ṣùgbọ́n pé ẹnìkan lè sọ pàtó pé òun wà àlìjánná kò sẹ́dá tí ò lè ṣe mistake. sí. tá a bá rí ẹnìkan tó ṣe mistake nínú wa èmi máa ń sọ irú ẹnìkan nísìnyí tí ń gun kẹ̀kẹ́ tí ó gun kẹ̀kẹ́ wojú agbo tó lóun wèrè Ọlọ́run
Mo gbà tí ẹ̀jẹ̀ wèrè Ọlọ́run sọ wá bẹ́ẹ̀ lé ẹ̀. Tó bẹ́ẹ̀ lé ẹ, àbúrò ara rẹ̀ níbi kẹ̀kẹ́. Àbóbú ẹ. Àbókú ẹ, àbóta ókú olóṣèlú fún ẹ. Síbó ló ń bú kẹ̀kẹ́. Fún ẹ̀ ní epo kẹ̀kẹ́ rẹ̀ orí láti máa bú. Ìbá ìjókòó ní ọmọlanke. Ó ní ọmọ tí ń. Wọ́n kọ́ lọ dájú ẹ̀. Kí ni tiẹ̀? Kí ni tiẹ̀ láti máa bú àwọn obìnrin súnfí ni o? Èmi ò ní sọ pé kò dáa. Ó dáa lójú ẹ̀, ó pè ẹ̀ ni. Ó bèèrè ní kò sí tó ká ẹ láti máa bú. Èmi ò lè jòkó lórí kẹ̀kẹ́ bísíǹsì. Kò tẹ́mi lọ́rùn èmi ò fẹ́. Èmi ò mọ kẹ̀kẹ́ gùn mọ́. Mo ò sì lè fẹ́ kí ọmọ láti ó máa tì nígbà yẹn bá ti Bẹ́ẹ̀ ló lè jòkó lẹ́sọ̀ọ̀sì ńláńlá senior. Senior man. Fẹ́ńsà. Fẹ́ńsà rédíò bàbá bẹ́ẹ̀. Range Rover. Bẹ́ẹ̀ ni. Wọ́n máa ní ká máa tì ní kẹ̀kẹ́. Ká máa tì ní kẹ̀kẹ́ Àbẹ̀tún máa tì lọ́pàá. àgbẹ̀kú kẹ̀kẹ́ nígbà tí ìyá wèrè. Àmọ́ ó ń kú kẹ̀kẹ́ ni òun ti nígbà tó ọ̀dọ́dọ̀ mi. Ọ̀dọ́dọ̀ mi. Ìgbà tí òdọ́dọ̀ ẹ, kí ni pọ́blẹ́mù ẹ? Èwo ni pọ́blẹ́mù ẹ? Kí ló kẹ́ láti máa bú? Pé ká máa wèrè súnfí ni o. Ó sì bẹ́tà ju ìwọ tó ń jálù yẹn lọ. Ó bẹ́tà ju ìwọ tó ń jálù yẹn tó ń fi fún yẹn tó ń bú yẹn lọ. Lẹ́gbẹ́ ọ̀mọ́jú, nákìdù, Àfikún lásán. afẹ́kúrọ́dù, afẹ́sẹ̀rádù. Wàhálà ìwèrè Ọlọ́run ó sàn jù ọ lọ. Wèrè Ọlọ́run sàn jù ọ lọ ní times 10. Ọfẹ́kúrọ́dù, Rọ́dù. Ọ̀dáwà sí ti ẹsẹ̀ rí láyé. Rọ́dù. Àbíkọ́lọ́ gbé fídíò ní fídíò kan máa kọ́ lọ́dún pé tọ̀. Olóòtú sì ni wọ́n náà ìwọ́n náà mọ̀ kankan. Ìwèrè Ọlọ́run ó sàn jù ọ lọ. Ó sàn jù ọ lọ ní times 10 ló gbé tà rẹ̀. Torí kò dọ́dọ̀ ẹ. Ó dọ́dọ̀ ẹ. Fúnra ẹ̀ ní máa ń ṣe nǹkan tiẹ̀. Kò dẹ̀ kó bàdújẹ́ bẹ́ẹ̀. Kó bàtúndé báyìí. Àwọn tó ń kúrọ́dù fún wọn ò lè change. Láyé Bàbá tó máa lé sí lókù. àti tó bá tó máa lé sí lókù. So ẹ̀ẹ̀kan blood lójú ara yín. Ọlọ́ni rẹ̀ àníbà Muhammad. Sọ fún wọn pé ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ tọ́lọ́run láà àbúdù máa ta àbùdù náà. يعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد Lákùndínù fún ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي ṣé ẹ máa wo tọ́lọ̀ ń sọ. Lákùndínù fún wàlẹ́ àdínì. Kémi ó kírun ní tèmi. Ẹ̀yin ẹ máa ṣe tí Bá ṣe tí ẹ bá máa bẹ́já sógun. Lákùndínù fún wàlẹ́ àdínì. Mo rántí apálára. Àwọn bàbá wa pìtàn fún wa ni. Wọ́n ní nígbà ayé rẹ̀, wọ́n ní máa fi orò ní gbangba. àfáàsì ni. Àfá apálára, àfá bèsìríù. Àwọn bàbá mi ní sojú àwọn ló ṣe fáwọn rí báyìí. Fáwọn ti dẹ́kọ̀ọ́. Torí 1940 ni bàbá mi dẹ́kọ̀ọ́. Gẹ́gẹ́ bí tàntàn pa fún wa. Wọ́n ní àwọn máa lọ wá sí ẹ̀ dáadáa. Bá ṣe fi rò yóò fi hàn. Yóò gbé eégún, pé eégún re o, kò sí kankan bẹ́ o. Nǹkan pè lógún re o. Nǹkan pè lọ́ya re o. Ọ̀yà rí o. Ìsànkó ti rí re o. Kíni kan? Ìfà tí ẹ dá ní rẹ̀ Ìfà tó tó kọ́ dá ní. lásán ni. Ṣé nígbà tó dójú ẹ̀, àwọn ti bí fi ẹ̀mí ara wọn jí kú. Wọ́n gbé láàrin wáàsí, ojú wáàsí náà ti gbé. Wọ́n sì pa á sínú odò, wọ́n pa á sínú omi. Wọ́n mú àwọn náà o. Tó ra gbọ́rọ̀ yìí, àwọn Ọ̀tẹ́ká fámìlì. Ìjọba dájọ́ fún wọn o. Ṣùgbọ́n àáfàá ńkọ́ wọ́n pa á. Apá ọlọ́run mo lè kó tó máa lásán. Gbogbo orú àwọn kan yẹn ò nítumọ̀. Onítùmá. Kò sọ pé káfáà yẹn wà lìjánà kò ní kó wọná. Oníkó wọná. Tọ́lọ́ ti wọ́ọ̀nù wa. Gásíá. Ẹnà làbá akọ́dó. So ogun sẹ́yìdì ní mú. Ẹni bá ti kọjá àlà, ẹni tí ò bá ti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu tó bá kú, kò kú kò sẹ́yìdì lọ́dọ̀ tèmi. Ọlọ́run ti sọ fún wa. Látẹ̀sùgbù ẹ mọ́ bú ọ̀kọ́. ولا تسبوا الذين يدعون من دون الله فيذوقوا الله بغير ويذوق الله Ẹ má bú tánsì. Wọ́n tí wọ́n ń sìn òkun ní Sàkóní, Ọya ní Ìrẹ̀lẹ̀ ní Ékún ní gbogbo tí wọ́n ń sìn kó dàbò ìdórí ẹ̀yọ̀. Ẹ má bù. Ẹ má bú. Ẹ má bù tí wọ́n ń sìn. Wọ́n lọ dúró níwájú ibi tá ti pọ̀ fún. Ẹ wá ìgbà ìbẹ̀lẹ̀ tí wọ́n ń ṣe wá sí.
Wọ́n ti wá sí wájú ẹ ti ń bí ajá sókun. ẹ ti ń bájá sókun. Wọ́n fi ẹ̀dí ajá wọ́n fi yí ọ̀la. Kí ló wá lọ́dọ̀ wọn? Nígbà tá ń wá ilẹ̀ àwísì tá ń kó ìtọ̀ ibi tá ń lò gbà á mọ́ a wá lọ sí Ṣìmáwá àbọ̀gbàgbé a wá wò pé a wá rí ilẹ̀ náà ó tẹ́rẹ̀ rẹ́rẹ́ àwọn owó ló da ọ̀dà síbí wọ́n láwọn rìdíìmù àgbọ̀dọ̀ tó bí. Àgbọ̀dọ̀ tó bí yìí. Níjọ́ tá a bá fẹ́ ṣe nǹkan pàtàkì wọ́n bá ti ọ̀nà wọn kọ́. Kí la fẹ́ ṣe ọ̀sán ní lọ́nà? Àwọn náà ṣe ọ̀nà wọ́n ti ṣe ọ̀nà owú tí owú bá gbé wọn àwọn mùsùlùmí rẹ̀ ó yá ti ọ̀nà mo ní ẹjẹ́ àwa ti àsìkò mi. Àwa ti àsìkò mi. Láàfin lówó díẹ̀ gbà. Láàfin lówó díẹ̀ gbà wọn. Nígbà sì débẹ̀ ọlọ́nitọ̀ ibi náà ni ẹ̀dùn ń bẹ̀. So àwọn tẹ́ bá ti rí àáfàá tó ń lọ wájú ṣọ́ọ̀ṣì ó ti kọjá yìí ẹ̀. Ìkọjá yìí ni káfọ́ wa bọ́ síwájú ṣọ́ọ̀ṣì wọ́n bẹ̀rẹ̀ sí máa pé tọ̀hún ṣe wà sí ìkọjá yìí. Ìkọjá yìí ni o. Kìrìsìtẹ́nì náà ò sì gbọdọ̀ dúró wájú mọ́sálásí. Kìrìsìtẹ́nì náà olóòwò agbọ̀rọ̀ bọ́ síwájú mọ́sálásí wọn pé ẹgbẹ́ yípadà sípò ìkọjá yìí. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ́rù ẹ̀ wò wàláì ìkan sáré kú léjeléje wọ́n ti pe ọlọ́pàá ó ṣe rí pé wọ́n ń dóyìí ká báyìí sẹ́ẹ̀rí ó gbàgbé máìkì gan ó họ ni. Èmi mo tún ọlọ́pàá ìgbẹ́ fílẹ̀ dákun mo fún lówó ọ ní right ò ní ẹ̀kọ́ láti dúró níwájú mọ́sálásí kó ló fẹ́ preach. ọ̀rẹ́ máa pírísì kò lẹ́tọ̀ọ́. Wọn náà lẹ́tọ̀ọ́ láti dúró tòsí ṣọ́ọ̀ṣì kó ló fẹ́ preach. ọ̀rọ̀ fẹ́ pírísì ìjẹ̀sìn lọ́wọ́ yẹn. Lákùndé nùkún. Wọ́n lè rẹ̀ Kíkálukú mójútó tiẹ̀. Kíkálukú mójútó tiẹ̀.